ẹ̀yin tèmi tẹ́ ẹ̀ bá gbàgbé níbi ọjọ́ bíi mélòó kan a gbé fídíò olùṣọ́ sẹ̀lẹ́ èyí tó ń lọ káàkiri orí ayélujára níbi tí a ti rí olùṣọ́ yìí tó ti sọra rẹ̀ di ọmọ ìgboro ó sọra rẹ̀ dọmọ gáràjì tí ń jàṣẹ́ tí ń ja ìkúùkù lẹ́yìn ìgbà tí ìkan lára àwọn ọmọ ìjọ rẹ̀ èyí tó gbẹ́jọ́ rẹ̀ lọ sí iléeṣẹ́ àkámọ́ra láti lọ sọ fún wọn wípé ṣe ni olùṣọ́ yìí ó gba ilẹ̀ lọ́wọ́ òun ó sì kọ̀ láti dá ilẹ̀ náà padà. ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè wípé àwọn fẹ́ rí fídíò ọmọkùnrin náà níbi tó ti ń sọ̀rọ̀ ẹ̀yin tèmi. wọ́n ní ṣe ni fídíò olùṣọ́ yìí òun làwọn rí bó tilẹ̀ jẹ́ wípé àwọn àpapọ̀ sẹ̀lẹ́ nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n gbé àwọn task force wọ́n gbé wọn dìde láti lọ bá ọkùnrin náà ní ilé ìjọsìn rẹ̀ ṣùgbọ́n kàkà kí wọ́n yanjú ọ̀rọ̀ yìí nítùbí ìnùbí ìjà ni olùṣọ́ yìí gbé kalẹ̀ fún wọn ẹ̀yin tèmi. ní báyìí fídíò arákùnrin náà èyí tí gbogbo ayé ń béèrè òun láti gbé dé yìí o ẹ̀yin tèmi. ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹni tí olùṣọ́ yìí tó gba ilẹ̀ lọ́wọ́ rẹ̀ bí wọ́n ṣe ṣe bí wọ́n ṣe kún àti pé bí wọ́n ṣe pa bò ní ìwé ilẹ̀ yìí bó ṣe dé ọwọ́ olùṣọ́. gbogbo ń tẹ̀yin náà bá rò lórí fídíò yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section. Ire o. Kí kúkú sọ́dọ̀ àwọn ẹbí mi, kí má kú sọ́dọ̀ Ayọ̀délé Ọládìméjì Joshua. Tí mo ní mọ̀ nǹkan tó máa fòkú mi ṣe, tí mo mọ̀ nǹkan tí má kú tó máa yọ lára mi. Pé jẹ́ n kú lọ kú sọ́dọ̀ àwọn ẹbí mi ni mo fi padà síbẹ̀. Ibẹ̀ lọ ti tọ́jú mi tí mo fi wà báyìí. Kì má fọ̀rọ̀ gùn, wọ́n ti dágbádá sí mi lọ́rùn. Kò ń ṣe oyè kékeré ló fún mi o. Ó ní mo ti di àgbà pẹpẹ. Tùdẹ́ sẹ́yìn pé pẹpẹ ni mò ń jókòó sí. Mi ò mọ fásitì mi, mo ṣàtà kọ́kọ́ nu Báíbù. Ó sọ mí dèrò pẹpẹ. Èmi náà ti máa ti dé máa wọ agbádá yẹn yẹ́lò báyìí ni màá kọ́ wọ ẹ mọ bọ́ ṣe máa ń wọ ugbó èmi náà máa wọ ugbó ẹ̀ máa gbé agbádá le oní bọ́ ṣe máa ń ó fi mí sí pẹpẹ. ó dàbí ìgbà tóun náà ti wá ń wò pé kọ́mọ ẹ má dojú tì ó wá bẹ̀rẹ̀ sí ń pè mí pé bàbá òun máa kọ́ yín bọ́ ṣe ń gbẹ́sìn. ó ṣàṣe gbogbo àwọn pátán yìí kò yé mi ó ní kí n má wọrí. ìgbà tó ṣe gbogbo kinní yẹn tán tó ṣe ló bá ní ìwé ilẹ̀ ibi ta lọ ní agric yẹn lágbẹ̀dẹ yẹn pé ìwé ibẹ̀ yẹn ń kọ́ mo ní wà lọ́wọ́ mi. Ó ní máa nídà tí kó wá pé àwọn nídà tí kó sí abẹ́ pẹpẹ fún àdúrà pé tóun bá ti parí iṣẹ́ yẹn ó ṣí gbogbo nǹkan tó máa lò ń jọ yẹn èmi náà ni mo tún kówó iṣẹ́ yẹn lẹ̀ àti 2000 ó ṣe gbogbo iṣẹ́ yẹn tán mò ń expect pé kó dá ìwé ilé mi padà fún mi mi ò rí kó dá ìwé ilé yẹn padà fún mi mi ò rí kí n tó mọ̀ ìṣe láìsàn gbé mi dádì mi wà ní studio ìyá mi wà ní studio wọ́n ti bí mi ò sí kiri. ẹ̀yin olólùfẹ́ ètò Àkámárà Ibrahim Adéṣọlá rẹ̀ mú ọ̀rọ̀ ẹ̀sìn ò bá ètò yìí rárá. orí ètò Àkámárà ilá ti gbé ìmáàmù tó ń bọ́ ọmọ ọdún mélòó sùn lórí múmbàrí. ẹ rí i pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni ọ̀rọ̀ Àkámárà. ṣé ẹ̀ kó gbé wá ká fìdí rẹ̀ hàn. olùṣọ́ fún rẹ̀ ti wá sí Kòròdú sí ọ́fíìsì Àkámárà lẹ́ẹ̀mẹ́ta. orí kẹta ó dẹ̀ tọwọ́ bọ̀wé ó gbà pé mi ni mo níbẹ̀ yẹn. ó dẹ̀ tọwọ́ bọ̀wé ó ṣe undertaking tó sign fún Àkámárà pé òun á gbéwèé ilé yẹn wá òun á dẹ̀ mú mi lọ sí ilé yẹn tí gbogbo mo ì máa sọ̀rọ̀ ó yìn lérí àzàtè ni pé òun fún mi lọ́jọ́ méje pé àtọmọ o àtìyàwó òun fún wa lọ́jọ́ méje ọmọ ìjọ gbé ó gbé ilé dé church olùsọgbà lé ó gbé mọ́tò wọ dé church olùsọgbà mọ́tò lọ́wọ́ ẹ̀ ṣé scam ni. ètò lẹ́gbọ̀ yìí gbogbo ẹ̀ Celestials. ọjọ́ kan fúnra mi ni mo fúnra mi lọ gbéwèé lè yẹn fún gbéwèé yẹn fún tán báyìí láìsàn yìí kì mí mọ́lẹ̀ tó yẹ mo di ìgbálẹ̀ báyìí ó gbé mi pamọ́ sí ṣọ́ọ̀ṣì kò tún jẹ́ káwọn ẹbí mi rí mi. wà á ṣọ́ọ̀ṣì for almost be 4 months. ẹbí mi bá ti wá pé kí n rán ní mi ò sí ńbẹ̀ ó kàn discharge gbogbo wọn. tó ṣèjì kan àbúrò mi tó bí tẹ̀lé mi ló fagídí wá sí ṣọ́ọ̀ṣì níjọ́ kan pé òun gbọ́ pé ẹ̀gbọ́n wà ń bí iṣẹ́ ẹ bá mú ẹ̀gbọ́n yìí jáde òun máa bá yín po wàhálà tó wá mú ọmọ yẹn lọ sẹ́yìn pé kó gbóhùn sílẹ̀ ó wà ń bí lóòótọ́ pé torí nǹkan tóun rí lòun ṣe ní kẹ́nìbọ̀dì máa wò. tó ṣèjì kan mo wà ń ṣọ́ọ̀ṣì yẹn mo ti rí òkú báyìí tí n bá jókòó báyìí kò ń ṣe àlá o mi ò sùn o màmá rí òkú tó ń tò lọ báyìí tó ń tò bá fúnra mi gan mọ̀ pé mo ti lọ mo rí tó ń tò lọ wájú bí tó ń tò padà yìí ó ní kí n má wọrí òun náà rí wọn kinní kan pé bìlí pé ìdẹ́yìn ń béèrè lọ́wọ́ mi pé ibo ni mo ní property sí nínú position tí mo wà yẹn ọ̀sán kan òru kan làbúrò mi fi wá gbé mi kúrò ní ṣọ́ọ̀ṣì tó lùṣọ́ ọmọ mo sá kúrò ní ṣọ́ọ̀ṣì ni bọ̀ ìwé ilé ti wà lọ́wọ́ ẹ̀ iye àwọn ẹbí bàbá mi tó ní kí n má lọ bá pé wọ́n máa pa mi wọ́n máa ṣe gbá wọ́n máa ibẹ̀ ni mo sá padà sí ibẹ̀ lọ gbé mi lọ. kí ló tó padà bẹ́ẹ̀. tí n bá máa kú kí n kúkú sọ́dọ̀ àwọn ẹbí mi kí n má kú sọ́dọ̀ Ayọ̀délé Ọládìméjì Joshua tí mo ní mọ̀ nǹkan tó máa fòkú mi ṣe tí mo mọ̀ nǹkan tí má kú tó máa yọ lára mi
pé jẹ́ n kú lọ kú sọ́dọ̀ àwọn ẹbí mi ni mo fi padà síbẹ̀ ibẹ̀ lọ ti tọ́jú mi tí mo fi wà báyìí. Ìgbésẹ̀ wo ni àwọn ẹbí gbé lórí ẹ̀? Àwọn ẹbí àwọn náà ló tọ́jú mi di mo wà yìí so wọ́n dẹ̀ ti pé ilé báyìí kò parọ́ tẹ bá pè é sìn kò ní parọ́ àná mi ni mo ní gbélẹ̀ àná òun lọ parí ilé kan ilé tí mo ti gbé dé window level tí mo ti fẹ́ǹsì mo ti gbé gate sí olùṣọ́ dẹ̀ lọ ra blọ́ọ̀kù lẹ́yìn mi ó lọ parí ibẹ̀ yẹn ó dẹ̀ lọ rúfẹ́ ó dẹ̀ gba tẹ́nàntì síbẹ̀ láì sọ fún mi gbogbo nǹkan tí mo kó dé ọ̀dọ̀ Ayọ̀délé Ọládìméjì Joshua gbogbo ẹ̀ ló gbà pátápátá lọ́wọ́ mi àti jẹun di wàhálà àwọn èèyàn tí mo kó lọ bẹ̀ gan tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi tí mo tún introduce sí ó ti tún kọ̀yìn mi sí wọn àwọn èèyàn ò tún kí mi mọ́ àwọn ẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ báyìí èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí mo kó lọ síbẹ̀ wọn ò kí mi mọ́ báyìí mi mọ̀ nǹkan tó lùṣọ́ ti ṣe. Ẹ̀yin olólùfẹ́ ètò Àkámárà mo rí mi ò rí mo gbọ́ mi ìgbọ́ mo ti pe olùṣọ́ Ayọ̀délé mo ti pè wọ́n sọ́fíìsì orí kẹta nìyí ṣébi tó ti ń gbé ọ̀tá mi ṣépè lẹ́yìn káwí ni ẹ dákun èmi ò rí bí tí olùṣọ́ ń sọ pé o ò ní dọjọ́ méje rí ẹ gbọ́ rí ẹ jẹ́ ká pààyàn lẹ̀ kó mẹ́ta gbọ́n mò ń fárí apá kan fìkan lẹ̀ ní sọ pé ọ̀rọ̀ rí báyìí ká mọ́ gbà wọ́n láyé o bẹ́ẹ̀ bá ta wọ́n lólobó pé à ń fẹ́ wọn lórí ètò yìí wà láìtàláì Ọlọ́run ṣe bí kó wá sí rédíò ni ọ̀fẹ́ ni lọ́fẹ̀ẹ́ lófò láti wá dìfẹ́ǹdì ara wọn.